Ẹ kú dédé àkókò ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti gbé kábíyèsí Abdulsemiu Ògúnjọbí tó gbá bàbá àgbàlagbà kan tí wọ́n ń pè ní olóyè ní ìlú Orílẹ̀ Ifọ̀ lọ sí ilé ẹjọ́ o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ Ìṣẹ́gun pé wọ́n gbé orí adé náà lọ sí iwájú ilé-ẹjọ́ lọ́jọ́ Ìṣẹ́gun láti jẹ́jọ́ lórí ẹ̀sùn mẹ́ta. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà tún ṣe sọ, ẹ̀sùn mẹ́ta tí wọ́n fi kan ọba Ògúnjọbí ní ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ hu ìwà ibi, ìfìyàjẹni àti ìhùwàsí tí kò bá òfin mu. Ó ní wọ́n gba béèlì ọba orí adé Ifọ̀ náà, wọ́n sì sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 6 oṣù kẹta ọdún 2025 yìí. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà wá tẹ̀síwájú nínú àtẹ̀jáde náà láti fi dá aráàlú lójú pé àwọn kò ní dẹ́kun fífi ìlàkalẹ̀ òfin mú àti ìwà ọmọlúàbí lélẹ̀ lẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Èyí wáyé lẹ́yìn tí fídíò kan tó ṣe àfihàn bí kábíyèsí náà ṣe ń fìyà jẹ olóyè Àrẹọlá Abraham lu orí ìtàkùn ayélujára pa Fọ́nrán náà tún ṣe àfihàn bí ọba ọ̀hún ṣe ń ṣépè ńláńlá fún olóyè yìí ẹni ọdún 73 tí ọ̀kan nínú àwọn ẹmẹ̀wà rẹ̀ sì ń gbá bàbá yìí létí níbi tó ti wà lórí ìkúnlẹ̀ náà. Ohun tí ọba Ògúnjọbí sọ nínú fídíò náà ni wípé olóyè Abraham lẹ̀dí àpò pẹ̀lú àwọn èèyàn kan láti dìtẹ̀ mọ́ òun Ṣáájú ni ìjọba ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ kí kábíyèsí náà lọ rọ́kún nílé náà fún oṣù 6. Wọn kò sì gbọdọ̀ pé ní ọba ìlú náà láàrin àsìkò yìí. Iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ṣàlàyé pé àwọn ti fi ọ̀rọ̀ náà wá ọba aláyé náà lẹ́nu wò, pàápàá jùlọ lórí ìhùwàsí rẹ̀ ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọọba Múyìwá Adéjọbí ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá kò fi ààyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti máa tẹ́ rẹ̀ bá orúkọ àti ìyẹn iṣẹ́ ọlọ́pàá àti iṣẹ́ rẹ̀. Èyí kò ṣẹ̀yìn ọ̀rọ̀ tí ọba náà sọ nínú fọ́nrán fídíò tó bọ́ síta nínú èyí tí ọba aláyé náà ti ń sọ fún bàbá àgbàlagbà náà pé òun lè sọ di òkú tí òun sì tún lọ sí bẹ́ẹ̀ tí ẹnìkankan kò sì ní béèrè rẹ̀ àti pé ìkáwọ́ òun ni àwọn ọlọ́pàá wà Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.